Good morning, Lagosians. Good morning, Your Excellency. Baba Jídé Sanwó-Olú. Baba, à ń pè yín, ẹ dá wa lóhùn. À ń pè yín, ẹ jẹ́ wa. Kí ló dé tẹ́ ṣe bẹ́ni tí ò rí wa? A ti ń pọ̀rọ̀ yìí lówè, ó ti ń láró nù. Àwọn aráàlú ń pariwo. Wọ́n ń pariwo Baba Jídé Sanwó-Olú, ẹ dá wa lóhùn. Ẹ̀yin ni àṣẹ Èkó àtagbára Èkó ọwọ́ yín ló wà, no matter ibi anybody lè lọ lóde mọ̀. Lẹ́kọ̀ọ́ àṣẹ Èkó ọwọ́ yín ló wà. Ẹ má jẹ́ ká máa rò pé wọ́n ní àti jam talk tó ń sọ lábẹ́lẹ̀. Ẹ má jẹ́ ká máa rò pé bẹ́ẹ̀ ló ṣe rí. Ṣùgbọ́n àwa gbà pé kò rí bẹ́ẹ̀. Sà, aráàlú ń pariwo. Báwo lè àwọn kan ṣe máa wà? Ẹ ń try kí Èkó kára lè dẹ Èkó. Aṣíwájú Bọ́lá Ahmed ń try kára lè dẹ Nàìjíríà. Wọn ò fowó kún owó mọ́tò. Ìjọba ò fowó kún epo. Kí ló dé tí àgbèrò increase owó every day by day? Onímàrúwá wọ́n san 10,000 naira in a day. Wọ́n dẹ̀ tún lù wọ́n pẹ̀lú agídí. And owó yìí established by Istijaba tó dẹ̀ jọ ń pín wọn àtọ̀gẹ́. Now, bàbá ẹ gbọ́ gbé àwọn aráàlú, ẹ gbọ́. Jaba, they are calling Jaba. Who is this Istijaba? They are beating us. On parle que no more union, leave us again. They are beating us. Àwọn aráàlú ń pariwo. Wọ́n ní wọ́n lára, wọ́n ti gbé placard láìmọye ìgbà. My governor, kí ló dé? Agbára commissioner for transport ò ká. Agbára commissioner for transport ò ká. Agbára SA transport ò ká. Ẹ̀yin lẹ lè dá sọ̀rọ̀ yìí, ẹ̀yin committee láti lọ resolve issue yìí before it's too late. Ẹjọ́ à ń bẹ aráàlú ń pariwo. Tẹ́ ẹ bá dá wa lóhùn ojoojúmọ́ la máa pariwo ọ̀rọ̀ yìí till the governor will listen to this issue. Part 1 ni. Torí pé ẹni tó fi ṣe alága Èkó National Union kò lè kọ́ọ̀bù nǹkan yìí. Ṣé tí ò tí lè control orí city tó wà. But títí wọ́n ní pé kọ́kọ́ rí owó, kọ́kọ́ gba owó lásán, kọ́kọ́ gba owó wọlé. Nǹkan ẹyọ kan tóun lè ṣe nìyẹn. Now, ẹ jẹ́ ká wò. In November 2023 ni wọ́n dá sí ọ̀rọ̀ bóyá aáwọ̀ grievances tó wà láàrin òun àti former state chairman àti ẹ̀ tọ́jọ́ ń bára wọn sọ̀rọ̀. Ẹni tó hold láti December 2023 títí di January 2024 òun ló ṣe chairman, secretary, treasurer, finance, no any executive with him. Òun ló dá gbogbo income tó wọlé, òun ló mọ bó ṣe nobody tó béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ àwa fún nìyẹn. Ní January 2024 títí di December 2025 wàá sọ fún wa because òun ló ń bú past administrative tí wọ́n jọ ṣe. Òun ló sọ pé àwọn kówó jẹ o, wọ́n ṣe dáadáa o, òun wá ńbẹ̀ láti wá ṣe dáadáa. Now, wàá sọ fún wa àwọn tí ò ṣe union rárá, èèyàn tó máa ṣe máa dárúkọ gbogbo yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan. No cyber bully, but we will say it as it is. Bẹ́ẹ̀ la ṣe máa sọ. We see it and we say it as it is. Ó ra mọ́tò 36 million. Mọ́tò 36 million fún èèyàn mẹ́sàn-án. Nínú àwọn mẹ́sàn-án yẹn kò sí national union kankan nínú wọn. Kò sí member national union kankan nínú wọn. Even àwọn tó ń ta drugs, wọ́n ń ta egbògi olóró nínú wọn ló ra mọ́tò yẹn fún. But àìtí ìfẹ́ dárúkọ for now. When it is time, a máa dárúkọ nínú wọn. Or wọ́n return mọ́tò yẹn padà. So our times 36 million times 9 ó fún wa ní 324 million. Now, tó gbé fún àwọn yẹn. Now, gbogbo owó tó wá ń pa yìí, ó ti wá wò pé okay, òun fẹ́ compensate àwọn executive òun. Ó ní executive 32 executive. Ó wá ra mọ́tò
26 million fún wọn. Very soon wọ́n máa share mọ́tò yẹn náà, wọ́n ti share ẹ̀, wọ́n máa tó share bí mo ṣe ń sọ yìí, verify bó ṣe rí mo ṣe ń sọ ẹ̀. So that's 26 million times 32 ó fún wa ní 834 million. Our plus ẹ̀ papọ̀ ó wá jẹ́ 1,156 million tó fi ra mọ́tò fún àwọn èèyàn lọ́dún. Tó fi ra mọ́tò fún àwọn èèyàn lọ́dún. Òun nìyẹn. Now, a bá gbé yẹn sẹ́gbẹ́ kan, mo wá ń béèrè owó kan lọ́wọ́ ẹ̀, mo ń béèrè pé ó gba 2.2 million lọ́wọ́ gbogbo each branch in Lagos State, and we have 270 branches. So ìyẹn jẹ́ 594 million àti ìmọ̀ nǹkan tó fi yẹn ṣe. Now, àwa ti talk lórí daily basis money tó ń wọlé lójoojúmọ́. Ṣé ìyẹn la máa sọ fún yín pé òun ló fẹ́ mójútó nǹkan tó kọ̀ after ni pé kówó wọlé kan pawó. Ta paper, ta gààrí, ta nǹkan kan, ká bá sọ pé bóyá nǹkan kan lẹ́ ń ta, business kankan lẹ́ ń ṣe. Kò dẹ́ ṣe pé gbogbo mọ́tò tó ra ya dẹ̀ verify kò rà fún none of even a single person nínú government tó ra mọ́tò yìí fún. Àwọn tọ́jọ́ wà mi mọ̀ bóyá torí pé wọ́n dẹ̀ máa ń smoke ló ṣe ra fún àwọn amúgbó ẹgbẹ́. So and àwọn míì tó ra fún gbogbo wọn ló lórúkọ, ọ̀rọ̀ tó wà nǹkan tó legit ni, no bully bó ṣe rí la ṣe ń sọ yẹn. Now mo ti sọ gbogbo yẹn lórí fídíò. Tẹ́ bá ń follow live video mi ẹ máa rí oríṣiríṣi. Jẹ́ kí mú yẹn sẹ́gbẹ́ kan, jẹ́ para wa lọ bá, mo ti sọ̀rọ̀ ẹ bá wa nǹkan kan ṣe sí, mo wá padà lọ bá ìwọ Zaria. Ìjọba láti rí nǹkan kan ṣe sórí ọ̀rọ̀ ẹ̀ gìràgìrà tí ń pọ̀. Tó bá dẹ̀ ń fọ́n bu wọn ní Èkó ló wà, ẹ gbọ́ lẹ́nu wọn fúnra wọn. Ẹ gbọ́. Èkó ló wà. Yeah. Ẹni tó ń sọ pé wọn ò ní dúró yìí. Now, wọn ò ní dúró, but I'm asking you, where is this guy? Where is this guy? Ó ṣàríwo àkọ́kọ́ ni music ẹ bá bẹ ìyá yín. Ilé òṣà ó lè ṣe ó ṣe ìbọ̀tẹ́ pé ìyá ẹ máa kú ẹ ṣáàrí. Ó ṣàríwo àkọ́kọ́ ni music ẹ bá bẹ ìyá yín. Ilé òṣà ó lè ṣe. Now, ìbọn pistol police special, ìbọn àwọn ọlọ́pàá ni. Now, torí pé Zaria ò lè deny yẹn ni ẹ o. Ẹ rántí ìjọ yìí. Bí báyìí. Zaria lẹ ń wò yẹn o. Now, mo fi hàn yín ni omi o. So, bọ̀bọ́ yẹn tún rèé o pẹ̀lú Zaria. Ṣé ti rí? Bọ̀bọ́ yẹn ni o. Ṣé ti rí Zaria? Now, bọ̀bọ́ yìí wà ní prison yard. Bye. Ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ Zaria náà fi ń tẹ̀lé. Lọ́jọ́ fi ń wà, wọ́n ló máa sọ pé wọ́n ní dúró. Now, bọ̀bọ́ yìí wà ní prison yard nísìn. DPP ó wà ní prison yard. Ó dẹ̀ ti sọ̀rọ̀ pé ìbọn yìí o òun lòun máa fi ń tẹ̀lé Zaria. Kí ni Zaria ń ṣe ń tà? Tí ò sí kó jẹ́jọ́. But ọ̀gá ẹ̀ ó fowó dè mọ́lẹ̀. Wọ́n dẹ̀ fi ọmọ ọlọ́mọ sínú prison. Òun dẹ̀ wà ń ta. Ó dẹ̀ tún ṣe ń fọ́nbù pé wọn ò ní dúró. Ó dẹ̀ tún sì fẹ́ dá wàhálà lẹ̀. Ó fẹ́ jà, ó fẹ́ fa wàhálà. Àwọn tó dẹ̀ ń tẹ̀lé wọ́n wà ní prison tó ń jìyà lọ́wọ́. Oúnjẹ lásán kò lọ fún ọmọ ọlọ́mọ nínú prison yard yẹn. Ó dẹ̀ tún sì wà ń ta. Ó ń lérí. Wọ́n dẹ̀ tún sì fẹ́ jà. Wọ́n dẹ̀ ń péjà. Ìjọba ẹ bá wa dá sọ̀rọ̀ yẹn wo ọ̀rọ̀ yìí wò. A ti sọ pé ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ rí ní 15-20 years back nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ láàrin minibus àti LOB. Wọ́n yànyàn wá láti Ministry of Transportation, ìjọba yànyàn wá. Wọ́n tún yan àwọn lọ́yà bíi mẹ́ta báàkì wọn. Wọ́n yànyàn wá ní bọ́dì NURTW. Wọ́n yànyàn wá ní bọ́dì road employee. Wọ́n ní kó lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀, kó lọ kọ report wá. Wọ́n dẹ̀ kọ report wá, wọ́n dẹ̀ separate wọn. Nǹkan tẹ́ kó sábẹ́ National Union yìí ti pọ̀ jù. Lábẹ́ National Union, Goods Only wà ń bẹ̀, minibus wà ń bẹ̀, LOB wà ń bẹ̀.
ọ̀kadà wà ńbẹ̀ márúwá wà ńbẹ̀ ó ti pọ̀ jù òun náà ṣe ń ṣe yamayama now split wọn bọ́n ṣe split wọn ní all other states split wọn now ẹ jẹ́ kí márúwá dá dúró kó take welfare ara wọn ẹ jẹ́ kó lọ́kadà dá dúró kó take welfare ara wọn ẹ jẹ́ kó ní mọ́tò dá dúró kó take welfare ara wọn so ẹ lè control wọn ẹ lè mọ àwọn tẹ́ ń bá deal lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe gbé gbogbo nǹkan gbogbo transport bẹ́ẹ̀ ṣe gbé Sunday National Union kò wá pàṣà and now márúwá ti ní judgement ti wà lọ́wọ́ wọn judgement tó dẹ̀ wà lọ́wọ́ wọn ni pé àwọn ti lẹ́tọ̀ọ́ àti dá dúró and márúwá is under TUC and National Union is under NLC tẹ́ bá ti yan panel tó máa lọ wo àwọn nǹkan yìí òun ló máa jẹ́ kí ẹ lè sọ kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ gangan ẹ jọ̀ọ́ my governor your excellency ẹ pàṣẹ with your authority of the number 1 of this Lagos state kí the commissioner of transport or transportation kó lọ look into ọ̀rọ̀ yìí kí gbogbo kìíní kó dẹ̀ lè wá sí everlasting solution. Thank you very much. God bless you.